Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ ohùn mi ní dédé àsìkò yìí. Gbogbo àwa DRY IYP, ẹ̀yin màmá alálùbáríkà, ẹ̀yin bàbá alálùbáríkà, ẹ̀yin ìyá alálùbáríkà, mo kí yín. Ẹ kú ìfọmọnìyàn ṣe fún ìran ọmọ Oríṣàdá. Ẹ kú ìfọmọnìyàn ṣe fún ìran ọmọ aládé. Mo dẹ̀ ń fi àsìkò yìí mo fi kí bàbá wa Black Lion. Ẹ kú afẹ́rẹ́, ẹ kú ìdúróṣinṣin. Mo kí bàbá wa Ìjìnlẹ̀. Níbikíbi tí ẹ bá wà lọ́wọ́lọ́wọ́ yìí, afẹ́fẹ́ àlàáfíà kó máa fẹ́ lù yín. Ẹ ò ní tẹnugbó bí ọwọ̀. Mo fi àsìkò yìí tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí màmá wa Modúpẹ́ọlá, èyí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Màmá ògo adúláwọ̀, màmá ìyá ìwé ìrọ̀rùn ló bá dé, màmá ọ̀dọ́. Ẹ kúṣẹ́, ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí yín. Bẹ́ẹ̀ ni, ẹ ṣeun, ẹ kú àgbálẹ̀ àwọn ọmọ aládé. A máa bẹ̀rẹ̀ sí ní yànnàná kókó èyí tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá. A máa bẹ̀rẹ̀ sí ní yànnàná kókó èyí tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá alálùbáríkà. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ màmá, òun la máa yànnàná látorí ìkànnì Ifá ò jáyé yọ̀ mí. Látorí ìkànnì Ifá ò jáyé yọ̀ mí yìí. Látorí ìkànnì yìí, a máa yànnàná kókó ọ̀rọ̀ màmá. Ìfáàrà leléyìí, mo kàn kọ́kọ́ kí gbogbo ilé. Ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ohùn mi ní dédé àsìkò yìí, ẹ jọ̀wọ́ ẹ kàn bá mi tẹ like, ẹ bá ń tẹ love, ẹ bá mi subscribe sórí ìkànnì Ifá ò jáyé yọ̀ mí yìí. Torí ìkànnì yìí ó jẹ́ ìkànnì èyí tí a ti máa yànnàná ọ̀rọ̀ tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá alálùbáríkà. Ìkànnì jẹ́ ìkànnì tá ó ti máa yànnàná ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nípa DRY IYP, Indigenous People. Bẹ́ẹ̀ ni. Kí n tó tẹ̀síwájú, kókó tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ nípa iṣẹ́ ọwọ́, ẹ gbọ́ ohun tí màmá sọ. Àsìkò ayọ̀ yín ti dé, àsìkò oríire yín ti dé, àsìkò ìfọ̀kànbalẹ̀ yín ti dé. Ìjẹ́ ẹ̀yin gan múra sílẹ̀ fún àjọyọ̀ èyí tí ń bọ̀ lọ́kànkán yìí. Ìjẹ́ ẹ̀yin gan fúnra yín, ìjẹ́ múra sílẹ̀ fún ìdọ́wọ́ ìdùnnú èyí tí a ó lọ ṣe ní stadium tó tóbi jù ní orí ilẹ̀ Yorùbá. Ẹ má dẹ̀ tún gbàgbé wípé màmá tún sọ̀rọ̀ nípa àwọn àgbààgbà mẹ́ta kan, àwọn aláyé bàjẹ́ ènìyàn, àwọn tó ṣe wípé ìpànìyàn kò jẹ́ nǹkan kan lójú wọn. Ìgbáyé gbádùn ọmọ ènìyàn kò kàn wọ́n. Ìjẹgàba nìkan òun ni wọ́n wà fún. Ìkan nínú wọn ti wà lórí wheelchair. Ìkan nínú wọn pera rẹ̀ lẹ́bọra Òwu. Ìkan nínú wọn abirùn ni. Escobar 2. Bẹ́ẹ̀ ni, abirùn kọ́ọ́lí. Ẹ jọ̀ọ́, gbogbo àwọn ọmọ Oríṣàdá, àsìkò ayọ̀ wa ti dé, àsìkò ìfọ̀kànbalẹ̀ wa ti dé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa hó ìhó ayọ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dunnú. Kí ni a mọ̀ tí a fẹ́ ṣe fún ìran wa? Kí ni a mọ̀ tí a fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé ìrìn àjò wa gbà láti ran ìran wa lọ́wọ́? Tí a ó máa yànnàná fún wa leléyìí látorí ìkànnì Ifá ò jáyé yọ̀ mí yìí. Tá a máa yànnàná
léní tere èjì tere láti jẹ̀gbádùn kókó tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ kú ìtẹ́tíléko. Etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di o. Ojú tẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ọwọ́ tẹ fi ń bá mi tẹ láìkì, tẹ fi ń bá mi tẹ lọ́ọ̀fù, ọwọ́ tẹ fi ń bá mi sọ̀scribe sórí ìkànnì Ifá Ọ̀já yóò yọ̀ mí yìí, ẹ ò ní fi ọwọ́ náà gba lẹ́tà ìbànújẹ́ tàbí fi ọwọ́ náà gbé ọmọ sin o. Ẹ ṣé àdúpẹ́. Mo kàn ní kákànjọ yànnàná díẹ̀ ìfáàrà lásán leléyìí. Ìwọ Babangida, ilẹ̀ Yorùbá ò gbé sára rẹ̀ kọjá mọ́sálásí àti ẹ̀dẹ́wájú mọ́sálásí pàápàá. Báwo ni títí ẹ ṣe jẹ́? Kí ló dé? Ṣé ìwọ ló dá ìran Yorùbá? Ṣé ìwọ ló dá ìran Yorùbá tó fi ní àfilá ìran Yorùbá ò ní kúrò lóko ẹrú? Tó ń sá eré sọ̀tún, tó ń sá eré sósì lórí wíṣíà tó wà. O ti gbàgbé wípé ìran Yorùbá ó jẹ́ ìran èyí tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ní àgbáyé. Ìwọ fúnra rẹ ò ń sọ jákujàku lẹ́nu. Òní tí Yorùbá bá sọ kinní kan, oníwà wọlé wà lọ sùn àbí rándanràndan. Kí ló wá dé o ò ṣe sùn lásìkò yìí? Nígbà tó mọ̀ wípé ìran Yorùbá ó jẹ́ ìran tó mọ tẹnu wọn ò kò. Àsìkò tí a wà yìí, àsìkò yúùtù leléyìí, àsìkò ọ̀dọ́ leléyìí. Gbàgbé àwọn bàbá aláyé bàjẹ́, àwọn tán pera wọn ní ẹ̀líìtì ọ̀ràn, gbàgbé tiwọn. Gbàgbé àwọn tó pera wọn ní àgbààgbà ẹlẹ́yà. Àgbààgbà òun gan tilẹ̀ dà ní orí ilẹ̀ Yorùbá lónìí. Ẹni àgbà wà ní ilẹ̀ Yorùbá, orí ọmọ tuntun ti ń wọ́. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ọmọ tuntun ti ń wọ́lẹ̀ túrútú. Ọ̀dọ́ ń kú, èwe ń kú, ọ̀dọ́ ń pokùnso. Níbo ni ẹ̀yin àgbààgbà ẹlẹ́yà wà? Tí ìran Yorùbá èyí tó ń wọlẹ̀ lọ báyìí, tí ẹ ò rí nǹkan kan ṣe sí. Awíta láìwí, ẹ̀yin kan kóra yín jọ, ẹ̀ ń pe restructuring. Kí lẹ fẹ́ restructure lórí ilẹ̀ Yorùbá? Kí lẹ tún fẹ́? Nígbà tá à ń sọ fún yín wípé ìran Yorùbá a ti di òmìnira, a ò sí lára orílẹ̀-èdè location 419 mọ́, a ò sí lára orílẹ̀-èdè ajíríyà mọ́. Àbọ̀ abá ni ti yín, àmẹ́yẹ bọ̀ lápò ni. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì Ifá Ọ̀já yóò yọ̀ mí yìí. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ bá mi tẹ like, ẹ bá mi tẹ love. Orí ìkànnì yìí láti máa yànnàná kókó, gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, kókó tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá ìyá ìwé ìrọ̀rùn ló bá dé. Ìjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ DRY IYP indigenous people, ìjẹ́ àti ẹ̀ ti mọ orin àsíálẹ̀ Yorùbá, ìjẹ́ àti mọ̀ láti kọ. Tó ṣe pé tán bá tilẹ̀ jí wa lójú oorun pẹ́pẹ́pẹ́, ìjẹ́ a lè kọ́. Tá a bá wá lè kọ́, ìjẹ́ a ti kọ́ àwọn ọmọ wa. Torí wípé àṣà wa dára, àṣà wa rẹwà, kò sí tó dàbí àṣàlẹ̀ Yorùbá lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ẹ ṣé mo dúpẹ́. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ eré ṣíṣe. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, níbi tá a ti yànnàná, tí a ó ti sọ̀rọ̀ nípa Escobar 2, ìyẹn Tinubu. Níbi tí màá ti yànnàná ọ̀rọ̀ nípa ìtòpera rẹ̀ ní ẹbọra Òwu. Níbi tí n ti yànnàná ọ̀rọ̀ nípa ti Babangida. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta àgbààgbà ẹlẹ́yà yìí tí wọ́n ń lépa ẹ̀mí ènìyàn kan káàkiri. Ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sórí ìkànnì yìí ká lè jọ jẹ ìgbádùn kókó èyí tí ń bẹ nínú ọ̀rọ̀ màmá láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ẹ ṣé mo dúpẹ́. Etí ò ní kọ àtúngbọ́ o, bẹ́ẹ̀ ni ojú ò ní kọ àtúnrí. Ó dàbọ̀.